ẹ tún kó àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àròyé TV bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ẹ rí i pé a mú wá fún wa pé àná ní gbajúgbajà òṣèré òní Táíwò Hassan tí gbogbo èèyàn mọ̀ sí Ògògó ọmọ Kúlódò ló jáde láyé o. Èyí wà ní ètò ìsìnkú rẹ̀ èyí tó wáyé ní Ìlàró nílùú rẹ̀ gangan lónìí. Ẹ jẹ́ ń gbé wa débẹ̀ ká bàa lè mọ bí kinní ọ̀hún gan bó ti ṣe ṣẹlẹ̀ gan. Ikú mọ̀dóró ilẹ̀ ń jẹ ìyẹn o, ìbáṣepá ìkú láyé ni àwọn ará gbanẹ̀dà. Ẹ ṣeun o bẹ́yìn náà bá fọ́nrán ìpàdé ẹ bá wa fọ́n ẹ já fìfẹ́ hàn sí èèyàn wa bàbá wa. Ẹ rí ẹ̀yin náà ẹ wo bí ọ̀rẹ́ rẹ̀ olùkú rẹ̀ èèyàn rẹ̀ ẹ wo bí bàbá wa Yínká Quadri ẹ wo bí wọ́n ti ń sunkún tí wọ́n bara jẹ́ gan. Bàbá bara jẹ́ tó pọ̀ o níbi ìsìnkú Ògògó. Àwọn èèyàn bara jẹ́ àwọn tó pọ̀ ń lọ bara jẹ́ o. Ilẹ̀ ń jẹ̀yàn bó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá àǹfààní àti bá a pàdé ni lórí ìkànnì tọ̀dọ̀ tiwa tẹ́yìn ò tí ì mọ̀ bó ti ṣe ń lọ. Ọ́pdéètì náà la mú wá fún yín o. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkèláwà téńté. Gbogbo àwọn àgbélépọ̀ Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkèláwà téńté.